Ìbàdàn foríforí àwọn Ọ̀yọ́ mọ yọ díẹ̀ nù wa ẹni tọ́jọ́ bá fẹ́ yà ní dídì rìn àbí tó ti yá dì rìn ìná ni ó jáde tó ń takọta láàfin. àwọn tó ń gbèwé ti lálẹ́ lóru wọ́n wá dọ́dọ̀ gómìnà ẹ̀yin kẹ́ ẹ fi léwu lọ́wọ́ ẹ̀ lè sọ pé yọ ẹ lọ bá láàfin jẹ ládọjà kó tiẹ̀ jẹ kọ́kọ́ mọ́sálásí bẹ̀ ọ̀tá ní epo ẹ̀yin á máa ka mọ́sálásí. Bàbá Bello Àjàní ẹran tí gbé bí la gbé sọ̀rọ̀ yìí mà fáàrí ó lọ ọgbọ̀n mílíọ̀nù yóò gbé Fájímọ́bí tó dá sílẹ̀ yóò tún gbọgbọ̀n mílíọ̀nù míì yóò tún gbé fún ní ìlú ẹ̀dá bẹ́ẹ̀ tó tún lè ṣe bẹ́ẹ̀ kó lè tẹ̀lé kàn mọ́ láyé ọdún ọgọ́rùn-ún ọdún ká tó lè mú ẹ̀. gómìnà òṣèlú ní ọ̀yẹ̀ Fájímọ́bí pè mí pé aláàfin tí ló sọ bẹ́ẹ̀ bá lè bá Fájímọ́bí sọ̀rọ̀ ẹ sọ fún mi ìfúrájò tó máa sọ fún yẹn ti ló kú tó yẹn máa sọ̀rọ̀ kú dọ̀ fún ó kówó jẹ ó kówó mi ẹni ọba wà jọba máa ń kówó jẹ náà ni ìyá àfọwọ́ dànù. Akálà kò tiẹ̀ jẹ Ládọjà kò tiẹ̀ jẹ ẹni tí ò yan bọ́ọ̀lù tí ò yan pàtàkà tí ò rán ẹ̀rọ lọ́mọ́kà ẹ̀sìn tún tẹ̀lé lẹ́dìbò fún. Ìdá mọ́kàlẹ̀ yẹn Awólọ́wọ̀ kìí ṣe mùsùlùmí lọ́kọ́kọ́ dá welfare board lẹ̀ ó mà pé Sòkòtò sòdí ìjọba àwọn tó wò bá tọ́jú mùsùlùmí kò dé mọ́sálásí rí ṣùgbọ́n fún àwọn mùsùlùmí ní àǹfààní òun ló kọ́kọ́ regulate tó bá pé tí ẹ bá fẹ́ lọ Mákà kò ní máa ráre kí mọ́ wọ́n nílé ìjọba Western Regional House ibi tó máa dé sí òun ló kọ́kọ́ láti bẹ̀rẹ̀ ló kọ́kọ́ ṣe agent general United Kingdom gbogbo ọmọ Western Region tí bá ń lọ ọba wọn níbi tí wọn máa dé sí wọn á ti dáadáa sí wọn. Nígbà ìjọba fọ́ báyìí tí ò sí bẹ̀rẹ̀ ta ni ń tọ́jú lọ́ba mọ́ ìjọba ò ní tọ́jú ìjọba máa ń lọ́ba. Síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí ní Ìbàdàn ní Ọ̀yọ́ wọ́ọ̀dù fọwọ́. Torí náà ṣe rí ń tẹ́ ẹ ti fún alẹ́ nìyí pẹ̀lú ògbọ́rọ̀ àmọ́ lóore oore ọlá ló máa bá yín. Àárọ̀ Ọ̀yọ́ gbọ́n o wọ́n gbọ́ òun kì í fi ìrántí ọ lọ. Nígbà tí Aláàfin Ládìgbòlú wà ẹnìkan jẹ́ Kásùmù ará Àlọ́rà olóhùn ní Àrẹ̀mọ Olódùmarè wọ́n sì tẹ̀lé wá sí gbòòrò Ọ̀yọ́ lóṣù mọ́ bọ́lá Áfíríkà àti ìyọ́mọ̀ bí Ládìgbòlú. Nígbà tí gbà yí padà àwọn náà ní ẹ tún tẹ̀lé wá lójúde Àrẹ̀mọ bí tá a dúró sí ìyá Àrẹ̀mọ mi ojúde rẹ̀ ló alẹ́ gba kiri níbẹ̀ ní pé kó gbẹ ẹni ìgbẹ́ ẹran jẹ. Ẹnìkan tí ó ní olórí ọ̀tẹ̀ lòun ó sọ mọ́sálásí Jímọ̀bí pé òun àwọn lọ lọ́tẹ̀ àwọn sọ̀tẹ̀ Àrẹ̀mọ Adébáyọ̀ àwọn mú jẹ àwọn sọ̀tẹ̀ ìdíbà Alájà Adérẹ̀ àwọn mú jẹ àwọn ilé kúrò lé níta gbangba àdúgbò wọn náà gbé sáládà wọn á pè é yẹlẹyẹlẹyẹlẹ ajá jẹ ẹlẹ́dẹ̀ jẹ wọn jẹ torí gbogbo ọjọ́ bíi márùn tó balẹ̀ ajá ẹlẹ́dẹ̀ ló jẹ kò ní sàárè. torí ẹ̀ ní ò jẹ́ kí àwa mi kàn. àárọ̀ Ọ̀yọ́ rí ẹni tí ń tà báńkì ìlú o. Wọ́n sì dá akọrin ṣùgbọ́n tí ìkan bá yíbìrì ẹ̀rí nísìnyí wọ́n akọrin. Tàfíkì bàbá Muyideen mọ̀ ó ní ọ̀rọ̀ ń bẹ àsìkò sí ó dùn wá pọ́jọ́ ti lọ. Mo dúpẹ́ ìdótì kẹsì. Tàfíkì mọ̀ bá yàn wọn ẹ̀yìn èmi àtàrí lámà.
lẹ́sìn tó kọ́ yìí inú mi dùn pé fi pamọ́ èmi náà sì fẹ́ fi pamọ́. nígbà tó yá dáhùn ọ̀lọ́ tó pẹ̀lú àwọn tí ó jẹ́ pé ó yẹ kí wọ́n máa dunnú pé ìkànnú àwọn amọ̀ wọ́n tún á fọ́ sí pé báwọn fẹ́ yọ ọ́. ó fún ọ lówó ó fún ọ ní nǹkan àwọn náà tó ń gbèwé kí lálẹ́ lóru wọ́n wá dọ́dọ̀ gómìnà ẹ̀yin kẹ́ ẹ fi léwu lọ́wọ́ ẹ̀ lè sọ pé yọ ẹ lọ bá láàfin ààrẹ náà sọ bẹ́ẹ̀ fún wọn ní dọ́dọ̀ mi wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ nísìnyí o ṣùgbọ́n ẹnìkan ò lè ṣe ibi tí ẹ̀sìn Islam bá wà kó lóun fẹ́ borí mbẹ̀ ọlọ́run yẹn kẹ́ èyí tí mo sọ fún ló sọ yẹn nígbà tí wàhálà wa pọ̀ tó ní ọdún méjì mo ní wá o a lè mọ bí ó jọ sí òyìnbó mọ́lẹ̀ tó lè mọ́lá o a lè sọ pé yóò yá a lè sọ pé yóò pẹ́ na ntọ́ máa ṣe nísìnyí wá ṣe ètò tẹ́ pé Islam tó gbé ní kò tó dé àti mọ̀ ní tí mo fẹ́ kó ṣe lọ dálé ẹ̀kọ́ lẹ̀ tẹ́lẹ̀ kò tí ì ṣerú ẹ̀ mọ́ ní gbogbo àwọn tó ti lọ ní mójútó ẹ̀sìn ní Mẹ́kà táwọn yọ àwọn tó ṣe mẹ́jọ tó sọdún mẹ́jọ àwọn tó sọdún mẹ́rìndínlógún àwọn tó sì jù bẹ́ẹ̀ lọ wọn ò ṣe kankan pẹ́ẹ́ gbogbo ní tí wọ́n sì dé ààrẹ tẹ́ tó ń tọrọ owó mẹ́ ṣètì tó gbé òní máa tọrọ owó lẹ́dẹ̀ẹ́dẹ̀ kankan tó bá kò ní àjẹun má tọrọ jẹ lọ wá tọrọ kọ́bọ̀ máa filẹ̀ máa rántí ẹ̀yìn ọ̀la ló rántí kódà tíjọba bá sọ pé òun tó fẹ́ yẹ tó tó kàn yẹ lómi agbára ìmọ̀ òye tó ní tó fi tó ó wá yọlẹ̀ nípa ti Abdulhakeem mo dúpẹ́ tí ẹ bá rọ̀ yọ sọ èmi ká ẹ̀ máa yọ fún yíyá rẹ o ọlọ́ọ̀ni o alágbára wọn èèyàn ní dọ́ọ̀lì ọmọ tí ẹ bá já lágbára tó dórí làkà ẹ̀ lójú ayé ẹ̀tọ́ mọ̀ ẹ̀ bá wá dá tó wúlò kó máa gbọ́dọ̀ dúpẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ yín mo dúpẹ́ lọ́dọ̀ àwọn ọ̀yọ́ méjì torí gbà ká fẹ́ mú Abdulhakeem kọlọ sálága mọ́tà kòmí 17 alága láti yàn lọ́yọ̀ yìí kò tó tẹ̀yìn nínú wọn tábà ti yẹ wọ́n tán ọdún kan ọdún kejì wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n mọ̀ gapá báyìí ni màá ti fọ́ lẹ́rọ báyìí 17 lálága ká ti yàn kò wá sí kanú àwọn 17 yẹn wọn ò máa rò ètò ọmọlé ọ̀tá tọkọ mọ́sálásí bẹ̀ ọ̀tá ní èkó ẹ̀yà máa ka mọ́sálásí. kéèyàn kọ́ mọ́sálásí kọ́ wá tà kó ló fẹ́ wó jẹ. mọ́sálásí ní gbẹ̀yìn gbogbo àwa mùsùlùmí tó pé níbẹ̀ ni wọ́n pèpè máa ń tó kiri sọ́lá gbogbo alágbára ayé àwọn dà yọwà àwa mọ Ọlọ́run a sì gbà pé alẹ́ ni tó àjábọ̀ Abdulhakeem tẹ sọ yìí kò dá sí o àti rẹ́mú gángan àfún ní blueprint tí ó tẹ̀lé pé tó bá fẹ́ ṣiṣẹ́ jógí àmì wọ́n ní àwọn alága míì wọ́n ní wọn lè ṣe bí Hakeem wọn lè ṣe bẹ́ẹ̀ ta ni ẹni tí ó mọ̀ fún ọ ní mọ̀ràn tàbá fẹ́ agbọ́ kan afẹ́ bá jímọ̀bìjà afẹ́ bá kìrìjà ààrẹ ní ẹ mọ̀sí bẹ́ẹ̀ bàbá o kábíyèsí mọ̀sí bẹ́ẹ̀ o bí ẹ bẹ́ẹ̀ lókù kan náà tó gómìnà tí o bá ṣe dáadáa ká pé wọlé ká bá sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ fà wọ́n jẹ́ ń ta o ní o jẹ́ kí n pẹ̀lú àwọn tí ń bá jímọ̀bìjà ti sọ pé kò sí bá ẹni tẹ́yàn mí ìkílẹ̀ mọ̀ tí ó ṣe ààrẹ ó ní agbára tí Adédìbú yìí nìyí o jẹ́ ká mọ̀nà tá a fi ní agbára yìí kò ká lọ bá àwọn ìjọba oníbàbọ̀ ní ẹ̀ bí ọba sáré Adédìbú mọ́ o ìlú ò ní ẹ tó onígbòrò ọ̀fù rẹ kò sẹ́nìkan tẹ́nìkan máa bẹ̀rù nígbà tí Adédìbú ààrẹ sọ̀tún ẹ̀ sí mo ní nísì tálá rẹ̀ nípè ń bá dàmá ààrẹ nìkan kan kù yóò ti kú ọ̀dà tó yẹn
ó lè pàtókó ààrẹ wa kú tán àwọn ọba wa ṣe hílò káàkiri ìṣẹ́ ráyé tí n bá sọ fún ààrẹ pé à ń bọ̀ wá sí Ìbàdàn ọ̀sán níbi tá à ń lọ sí ẹ̀kọ́ wá sí o pé ogójì ọba ni mò ń kó bọ̀ a ní kò sí wàhálà òun ni ó tún máa wá ṣọ́ọ̀fù àwọn ọba nínú ilé rẹ̀ ọba ló ń kálukú nínú ilé rẹ̀ kò wá ní jókòó sórí àga ńlé rẹ̀ ilé ẹlẹ́lẹ́gbẹ̀ẹ́ mi ni ó ti jókòó sí ní ó ti máa fi bàbá ẹ̀mú kiri báyìí ẹ̀mú kiri báyìí ká tó rí èkó bí aago náà ká tó rí bí ayé ṣe sọ́lá ó di gbé lórí ṣe é ni mo fi pa àwọn ọba ẹ wá gbogbo Ìbàdàn ẹ̀yin báyìí gba owó lọ́dọ̀ rẹ ẹ̀yin báyìí dáṣẹ́ lọ́dọ̀ rẹ ó fẹ́ ní báyìí ní kìíní ó kọ́ lé ipò fẹ́ nìkan wọn ọ̀dọ́dọ̀ wọn délé ẹ̀ mọ́ o. kó máa rẹ kó lọ sí primary nílùú Ìbàdàn kó má wọlé primary kejì tó bá wọn. kábàdé nìkan tó pé níbo ni ẹ̀dáwó jọ primary kìíní bẹ́ẹ̀ ká bá fáwọn delegate àti ó dìbò fún yẹn tí wọ́n bá fún ọ ní 4,000 ó yẹ kí òun kan máa fún ẹni tọ́jọ́ máa rẹ ní 10,000 tó ló ṣe é lẹ̀ ni. Ìbàdàn forí àwọn Ọ̀yọ́ mọ yọ díẹ̀ nù wa ẹni tọ́jọ́ bá fẹ́ yà ní dídìrín àbí tó ti yà dìrín ìnáà ni ó jáde tó ń takọta láàfin ẹni tí ẹ fẹ́. ìwádìí ẹni akọ́léèwé tagbóbe fún tí ò gbámọ́ kò mọ tí ń pè tíkẹ́ẹ̀tì kò rí rí kò mọ oko kan kò mọ yúnítì tí dìbò ní àtìbà èèlò ní voting unit tí wà látìbà kò má dé pẹ̀lú ọmọ sí mẹ́rin tó mọ kí tí ọmọ tàbí jó. torí náà a dúpẹ́ àti bàbá wa Muyideen Bello àti ìmáàmù Àgbàlá Tọ́fà ọmọ yìí yóò tún lọ́dọ̀ yìí èyí tẹ́ ẹ máa ń bá wa sọ láti rí ta bá pàdé ẹ wàá sọ fún so èyí tẹ́ ẹ máa ń bá wa sọ ta bá wà lé ààrẹ báyé ti rí ìpadà sí ayé ní tí ń pè láyé tí ń pè léèyàn kì í ti jó láti bá rí sọ àwa wá sọ́dọ̀ yìí yóò wà sọ́fà yóò wà sọ́dọ̀ yìí ẹ wà sọ fún ẹ̀yin Ọ̀yọ́ ikú bàbá yẹyẹ àìwáyé o ká má lárùn kan lá o iná jíjó ló ń dà sẹ́yìn láàmú ìjà agbóró lárùn Ìbàdàn mọ́tò ní tèkó kárọ̀ ní lóye ìtọ̀fà níjọ́ ti dọ́fà alẹ́ mọ́ ẹsẹ̀ ní ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ wà mẹ́ni ọ̀fà wà mẹ́ni bí ẹ̀ tó lówó tó ní ká tó ní tí ń tọ́jú náà tó fẹ́ yọ bísọ̀fà sí nínú togun tọmọjógi olólùgbò mọ̀sọ́ ìpàlẹ́ ni wà Ìjẹ̀ṣà kátàkárà èrè ká fẹ́ gbọ́ tọwọ́ ẹni ní ti Jẹ̀bú. Àgbáwúsá agbọ́lọrin agbọ́ ìmìsí olójú òkè ẹnìkan ò lè gbọ́ tárọ̀ yọ̀ wí o. Ẹ̀ka bí ará Ọ̀yọ́ ẹ̀dá pé ẹ̀dá lùdó àtòrí ní pé òde báyìí àwọn akọ́rọ̀ àwọn àfáàní kìí ṣe ẹ̀rọ olùkàní tó nìkan. Ẹ̀ka bí ará Ọ̀yọ́ pé ṣe ẹ̀gbọ́n ń ta wíwọ́ láwọn gbọ́. Tọ́ba dọ̀la pé ìtẹ̀wé bẹ́ẹ̀ ní ká gbọ́ ya ti gbọ́ sí àmọ́ fáfì. Ẹ̀ka bẹ̀ pé ṣe aláwọ̀ gbà. Lọ́dún jọ́ etí ewì lẹ́ni àgbà nígbà tí èsì bá ronú wa èyí lẹ́ni ká gbà sí. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ gbọ́ ṣe ẹ gbọ́ ń tẹ wí ṣe ẹ gbà ń tẹ wí.